kan jẹ́ àwọn ọmọ wa tí wọ́n ní iṣẹ́ dáadáa lọ́wọ́ tó jẹ́ pé inú wa sì dùn wípé Ọlọ́run bùkún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bá ọkàn wọn dá májẹ̀mú wípé ní agbára Ọlọ́run by 2000 AD òmìnira máa dé fúnlẹ̀ káàrọ̀ òmìnira. Èmi sì mọ̀ dájú wípé Ọlọ́run Oòduà, Ọlọ́run Ọ̀rànmíyàn, Ọlọ́run Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Ọlọ́run Adékúnlé Ajáṣin amúwadé ilẹ̀ tuntun náà nígbì tí ẹ̀gbin ìyà àti ìrẹ́jẹ kò ní sí fún ọmọ káàárọ̀ òjíire mọ́. Tá bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ ìlérí tí a fẹ́ lọ yìí, àwọn tí ọ̀rọ̀ òye wọ́n máa kù bí egbére. Lójú àwọn egbére tí mò ń wí, ó dàbí ẹni pé ohun ẹ̀yẹ ni kí ènìyàn máa wà nínú ẹ̀gbin, nínú ìyà, nínú ìrẹ́jẹ. A bá sì fojú wo, kì í ṣe àwa Yorùbá nìkan ni ìyà ń jẹ ní Nàìjíríà. Bí Yorùbá ti bọ̀ wọ́n ní àrùn tó ń ṣe ojì náà ló ń ṣọ̀ọ́dún. Ohun tó ń ṣe Abọ́yadé kọ́ o. Ìyà tó ń jẹ Ṣógbẹ̀yìn l'Abẹ́òkúta ń kọ́. Òun náà ló ń jẹ Súlè ní Kòńtàgó. Èmi tó bá ń pa bàbá múlò ní Adó-Èkìtì kọ́ tí ó yàtọ̀ sí èyí tó ń pa Ìkejùkù ní Abakaliki. Nígbà tí mo sọ Ìkejùkù ní ìsìn wá rántí tí wọ́n láyé ló ń jẹ́ kí rántí o. Nígbà tí a wà ní Òbúgà ẹ̀yin náà àti gbọ́ olóyè Akíntọ́lá ló ń pè ọ́gà ní Òbúgà. Ó wá polongo ẹgbẹ́ NNDP lẹ́sà òkè ló ń bí ọjà wa ẹ̀kẹ́ tó bá ti kọjá ẹ̀sà wípé ẹ̀ lọ sókè bẹ̀sì. Ilé àwọn Ìkejùkù ló. Ẹ̀jẹ̀ mọ̀ àwọn aláìsí action group àti NCNC àwa ni ọ̀gá àgbà yẹn ló bá kúkú mú ìgè àti túkú ló bá pa pọ̀. Mi mọ̀ bóyá Bọ́lájí wà ní tí Bọ́lájí bá wà ní kó gbọ́ ilé yìí o torí tó bá di ọ̀rẹ́ mi á sọ fún ẹ. Chief Akíntọ́lá ó lọ sí òde ló wá ní wọ́n máa sọ men of integrity bẹ́ẹ̀ làwọn kan wà ní tí wọ́n integrity o. Bọ́lá ṣíṣe o ti gbọ́ ṣùgbọ́n yẹn Àkúrẹ́ ìlú àwọn olú àti fásọ̀rọ̀ tí lélẹ̀ ìṣẹ̀lẹ̀ Chief Akíntọ́lá ló ṣe campaign. Gbogbo ẹni ọmọ òsì kò náwó sókè o. Gbogbo wọn náwó sókè. Gbogbo ẹni ọmọ òsì kò náwó sókè. Gbogbo wọn ọwọ́ ni mo ti ń bọ̀ ní mo rẹ́ ní ajá sí.